Òkodoro Yorùbá tẹlifíṣàn. Wòlíì lẹ pera yín àbí babaláwo? Babaláwo ni mí tẹ́lẹ̀ kí n tó di wòlíì. Babaláwo ní tẹ́lẹ̀ kẹ́ tó di wòlíì. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn nǹkan tí a rí báyìí ṣé àwọn nǹkan tó yẹ ká rí nílé wòlíì ni àbí nǹkan tá a rí yẹ ká pàdé nílé babaláwo? Gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ yìí ẹ súnmọ́. Gbogbo àwọn nǹkan tá a rí bí ṣe nǹkan tó yẹ ká rí nílé wòlíì ni àbí ilé babaláwo? Ẹ má dá mi lóhùn o. Ilé ìwé babaláwo. Ṣé gbogbo nǹkan tá a rí nínú bíbá yìí ṣé nǹkan tó yẹ ká rí nínú ilé wòlíì ni àbí ilé babaláwo ló yẹ ká ti pàdé ẹ̀? Ilé babaláwo ni. Ilé babaláwo ni. Kí ló dé tẹ wá ní tẹ̀dẹ̀ pera yín ní wòlíì Ọlọ́run? Ìpè tí Ọlọ́run pè mí. Ó ní kẹ́ máa fi babaláwo kún. Eléyìí jẹ́ àjẹbí ti tèmi tó jẹ́ pé ogun tí ń jà mí ǹtẹ́ ní ń gbé sọ́dọ̀. Ìgbà tọ́lọ́run wá pè yín ẹ ṣe kó gbogbo ẹlẹ̀ kẹsìn Ọlọ́run tó pè yín. Ogun tó jà mí bàbá mi. Ṣé Ọlọ́run lẹ wá ń ké pè àbí ogun tó ń jà yín yẹn ló jẹ́ kẹ́ gba èṣù láàyè? Ń gbé èṣù láàyè. Ṣé iṣẹ́ Ọlọ́run fàyè gbà? Kí ni ó wà fún? Iṣẹ́ Ọlọ́run fàyè gbà gbogbo ilé iṣẹ́ Ọlọ́run. Bíbélì wípé ìwọ kò gbọdọ̀ sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi, ìwọ kò gbọdọ̀ ya èrèkèrè fún ara rẹ. Irú ilé tẹ wá ṣe yìí ṣé ẹ ya èrè mi pẹ̀lú ara yín àbẹ́ sí Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run? Bíbélì ńkọ́? Bíbélì mi bẹ. A rí bíbélì inú ilé yín o. Èmi ò rí bíbélì o. A rí bíbélì inú ilé yín. Ó wà nínú ọ̀rá. Ẹ fi bíbélì sínú ọ̀rá ẹ wá kó gbogbo òrìṣà ayé ìṣẹ̀báyé gbogbo ẹlẹ́kọ̀ọ́ sí. Bí mo ṣe dé náà ni ọ̀rá tí mo gbé dé náà nù. Ẹ̀sùn ẹ máa wọlé lọ gbogbo ẹ̀yà ẹ wọlé lọ ẹ wọlé lọ. Ẹ wá ẹ jẹ́ kó mú bíbélì lọ́wọ́. Kí leléyìí? Kí ni eléyìí? Kí ni eléyìí? Ògún ni. Ògún ni ẹ. Kí leléyìí? Èṣù ajé ni. Èṣù ajé leléyìí. Eléyìí ni Ògún. Eléyìí ńkọ́? Mo kọ́ àwọn yìí ohun tí. Ẹ kàn kó síbẹ̀. Ìyẹn ńkọ́? Ṣàngó ni. Ṣàngó nù. Bẹ́ẹ̀ni. Ṣàngó nù. Nílé wòlíì Ọlọ́run. Ọmọ aláwo ni mí. Nílé wòlíì ilé orúkọ lẹ́wọ́ lẹ pè jọ yín. Tàbórì ni mo gbé sí. Tàbórì lẹ gbé sí. Gbogbo àwọn aláṣẹ Tàbórì ṣe wọ́n ní gbogbo ilé lọ. Kò sí lọ́dọ̀ wọn. Kò sí lọ́dọ̀ wọn. Kí ló dé tẹ́ wá fi gba ilé láàyè? Èmi gangan ni ó ní lónìí. Ẹ bá ti pera yín ní babaláwo ju pé kẹ́ lọ gbé orúkọ yín sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni kẹ́ má bàbá iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ jẹ́. Tẹ́ bá pera yín ní babaláwo ni gbogbo wàhálà yóò ní sí ń bẹ̀. Babaláwo ni mò ń ṣe. Ẹ wá fi orúkọ Ọlọ́run kún. Títoríkọ Ọlọ́run tẹ́ wá fi kún yẹn ó ní wàhálà fi bá yín. Ẹ wá tó wá lọ dó ẹ lọ gbá ìyàwó sójà. Ìyàwó sójà. Tó wá síbi tẹ́ ẹ mọ̀ pé ìyàwó sójà ni. Gbogbo ìgbà tó wá rí gbogbo bí ló wá lọ fẹjọ́ yín sùn. Ìgbà kankan lọ́wọ́ wọn. Tí yín bá yín àṣẹ yín dà. Ẹ ní gbé jáde. Inú ilé náà ló wà. Ẹ gbé jáde àṣẹ yín dà. Tó. Wọ́n ti láṣẹ. Ẹ gbé sílẹ̀. Ta ló gbé lọ? Ẹ má jẹ. Kí ló fẹ́ fi òrìṣẹ́ Ọlọ́run kí ló? Ṣé òun lélẹ̀? Àṣẹ rèé Olúgbòhùn nílé wòlíì Ọlọ́run lórin ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí. Ẹ gbélẹ̀. Oore o. Ṣé ká fi yín mọ́ gbogbo yín lẹ máa rí lára yín lórí BCOS láàárọ̀ la. Ẹ wá bá ìyàwó nílé. Ẹ bá bọ̀. Ẹ kúnlẹ̀ sẹ́ bí bẹ̀. Ojú náà hàn bẹ̀. Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.